Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ ní kíákíá lórí àwọn nǹkan tó ṣokùnfà bí àwọn èèyàn ṣe tẹ ara wọn pa níbi àpèjẹ òpin ọdún nílùú Ìbàdàn. Olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ nígbà kan Naomi Ṣílẹ̀kùnọlá ló ṣe agbátẹrù ayẹyẹ náà níbi tí ìrètí ti wà pé àwọn ọmọ bíi ẹgbẹ̀rún 5 yóò rí ẹ̀bùn owó àti oúnjẹ ọ̀fẹ́ gbà. Ṣùgbọ́n ìròyìn sọ pé èrò tó pọ̀ jù nínú ọgbà ilé-ẹ̀kọ́ Islamic High School Bashorun níbi tó yẹ kí ètò ti wáyé ló fà á tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣubú lu ara wọn. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà fi síta lọ́jọ́rú ní Tinubu ti sọ pé ó ṣe pàtàkì láti fìdí rẹ̀ múlẹ̀ bóyá àìlákàsí tàbí nǹkan àfínnúfíndọ̀ṣe wà lára àwọn nǹkan tó lọ́wọ́ sí àjálù burúkú náà. Bákan náà ni ààrẹ sọ pé ìwádìí ọ̀hún yóò mú kí àkóyawọ́ wà lórí rẹ̀. Ẹ̀wẹ̀, ààrẹ Tinubu ní òun rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ láti dènà irú àjálù bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Lára àwọn ìgbésẹ̀ tí ààrẹ là kalẹ̀ ni ṣíṣe àgbéyẹ̀wò gbogbo àwọn ìlànà tó rọ̀ mọ́ ṣíṣe ayẹyẹ ní gbangba àti rírí dájú pé àwọn tó ń ṣe ayẹyẹ tẹ̀lé àwọn ìlànà ètò ààbò àti ìpamọ́ tó yẹ níbi ayẹyẹ wọn. Báyọ̀ Ọ̀nànúgà sọ pé ààrẹ bá ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ náà tó fi mọ́ àwọn ẹbí tó ń ṣe ọ̀fọ̀ àwọn ọmọ wọn tó kú. Ó ní ààbò àwọn ọmọ wa ṣe kókó tí ayẹyẹ kankan kò sì gbọdọ̀ ṣe nǹkan tó lòdì sí ààbò ẹ̀mí wọn.